Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update eléyìí tí a tún mú wá fún yín. Update Imam Ògbómọ̀ṣọ́ ni a mú wá fún yín. Imam Ògbómọ̀ṣọ́ wọ́n sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀, wọ́n sọ gbogbo bí iṣu ṣe kún bọ́bẹ̀ ṣe pa. Full interview Imam Ògbómọ̀ṣọ́ òun ni a mú wá fún yín. Gbogbo bí wọ́n ṣe jọjọ ṣe pẹ̀lú ọba Ògbómọ̀ṣọ́ which is ọba Gandhi. Gbogbo ẹ̀ náà ni wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo nípa ọ̀rọ̀ oyè imam kò ṣe oyè imam, gbogbo ẹ̀ náà sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo wípé bóyá àwọn jẹ́ ọmọ ilé Ayílára tí àwọn kan ń gbé rúmọ̀ káàkiri, gbogbo ẹ̀ náà ni wọ́n sọ̀rọ̀ nípa. And then Imam Ògbómọ̀ṣọ́ wọ́n tún sọ̀rọ̀ wípé àwọn kan sọ wípé àwọn forge certificate, àwọn forge gbogbo àwọn nǹkan tí àwọn fi ń claim ọmọ Ògbómọ̀ṣọ́. Gbogbo ẹ̀ náà ni Imam Ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣàlàyé nínú fídíò yìí. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ rí i pé a ti kọ́kọ́ fún yín ní update nípa Imam Ògbómọ̀ṣọ́ níbi tí Baba Gandhi ọba Ògbómọ̀ṣọ́ kí adé pẹ́ lórí, níbi tí àwọn náà ti sọ̀rọ̀, tí wọ́n ti sọ nǹkan tí àwọn mọ̀ nípa ọ̀rọ̀ Imam Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni, because wọ́n sọ̀rọ̀ wípé wọ́n sọ̀rọ̀ nípa court kò sí court, so gbogbo ẹ̀ náà ni Imam Ògbómọ̀ṣọ́ ni wọ́n máa yànnàná. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, fídíò ẹ máa mọ̀ tí mo rò pé ó fẹ́ dáwọ́ wò ó lẹ̀ àmúwá fún yín, ẹ ṣé gan ni. láàrin wa ojú pé nígbà tí wọ́n dé, èmi àti wọ́n jọ ṣèpàdé one on one nínú yàrá wọn ní private residence wọn. àwa jọ sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí náà ni lájọ sọ. mo dẹ̀ ṣàlàyé bí mo ṣe jẹ́ nílé Ayílára fún wọn, torí mo mọ̀ pé wọ́n ti gbọ́ ohun tó pọ̀, ó sì dáa kan gbọ́ sáìdì tèmi náà. mo ṣàlàyé fún wọn nǹkan ẹyọkan lèmi ò ní ṣe, mi ò ní ṣàlàyé ìran mi, ìdílé mi ní social media. ẹni tó bá fẹ́ gbọ́ kó wá bá mi nínú ilé ó gbọ́, mo ṣàlàyé fún kábíyèsí. ẹni tí ò bá wá tẹ́ lọ́rùn òun lọ́mọ, torí pé kí n máa ṣàlàyé bí ìgbà téèyàn fẹ́ jákun ẹbí ni, torí kò sí bí màá ṣe sọ tí mi ní kọlu bàbá kan, tí mi ní kọlu ẹnìkan, tí mi ní èmi ò sì fẹ́ kọlu ẹnìkan kan. now nígbà tí mo wá ṣàlàyé fún kábíyèsí, mo fi àwọn dọ́kúmẹ́ǹtì kan hàn kábíyèsí lẹ́yìn ìtàn tí mo pa, lẹ́yìn àlàyé tí mo ṣe, mo tún wá fi àwọn dọ́kúmẹ́ǹtì kan hàn wọ́n. kábíyèsí wá sọ fún mi pé pẹ̀lú àlàyé tí mo ṣe àti dọ́kúmẹ́ǹtì táwọn rí, àwọn fún mi ní 98% pé ọmọ ilé Ayílára ni mí. kí n tó dìde wọ́n tún ní imam, wọ́n ní sáà kábíyèsí, àwọn sọ di 99%. a sì kíra wa. lẹ́yìn ẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ mi pé bọ́rọ̀ yìí ṣe rí, torí báwọn mọ̀ páwọn èèyàn wa wọ́n sì máa wá ọ̀nà wo làwọn lè fi yanjú ọ̀rọ̀ yìí, kí n gba àwọn nímọ̀ràn gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. ó sọ pé ẹ ṣeun. wọ́n ní ìmọ̀ràn tí màá gbà yín lákọ̀ọ́kọ́ òun ni wípé àwọn tí wọ́n ń wá báyìí, ẹ sọ fún wọn pé àwọn bàbá yín tí wọ́n gbéṣẹ̀ lánàá ni wọ́n ṣiṣẹ́ yìí, ẹ sì ní túnṣe àwọn bàbá yín wò. tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀, àlàáfíà ó dé lẹ́ẹ̀kan náà. ìmọ̀ràn àkọ́kọ́ tí mo fún wọn nìyẹn. kábíyèsí sọ fún mi wípé àwọn ò lè lo ìmọ̀ràn yẹn kí n mú mi wá. now mo wá ń rò lẹ́mìí tèmi pé àkílódé tí kábíyèsí ò lè lo ìmọ̀ràn yìí, torí ipá ti rí irú ẹ̀ tí kábíyèsí ò tí ì gbàmọ̀ràn yẹn tẹ́lẹ̀ lọ́dọ̀ mi àbí gbà lọ́dọ̀ ẹlòmíì tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ bíi méjì wá. ilẹ̀ seminary ní theological school tàwọn Baptist tó tẹ́ máa kọjá wájú ẹ̀kẹ́ tó débí. ìgbà tí bàbá kábíyèsí dé, ó di iṣu. àwọn olóṣùpá, àwọn fámìlì tí wọ́n ní ilẹ̀ yẹn, wọ́n dìde. lẹ́yìn yẹn wọ́n kọ̀rọ̀ yẹn wá dọ̀ wọ́n. ibi tí bàbá yanjú ẹ̀ sí náà ni pé
báwo ni ilẹ̀ yìí ṣe rí, wọ́n ní bàbá kábíyèsí àná ló yọ̀ǹdẹ̀ fún wọn. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èyí tí bàbá kábíyèsí àná ṣe yẹn àwọn dúró bẹ́ẹ̀, àwọn náà ò ní kúrò ń bẹ̀. Èyí tó bá wà ń bẹ̀ láàrin sẹ́mínárì àti Olúṣùpá ẹ lọ ṣẹ́tù ẹ̀. Níjọ́ tí kábíyèsí ti sọ bẹ́ẹ̀, àlàáfíà dé sáàrin wọn. Lẹ́yìn yẹn mo fẹ́ tó má pẹ̀lẹ́ mí wá ní Àájẹ̀, à ń pe ibì kan ní ìlú kan ní Àájẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ń bí. Ọba méjì ló wà ń bẹ̀, Aláàjẹ̀ àti Aláàjẹ̀ Ológo. Kéèsì yẹn dọ́dọ̀ bàbá pé ta ni authentic Aláàjẹ̀ nínú àwọn méjèèjì. Tọ́lá àwọn méjèèjì náà ni wọ́n láwọn ní sẹtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ tó sọ àwọn di ọba. Ìbéèrè tí kábíyèsí béèrè náà ni pé èwo nínú àwọn méjèèjì ní Ṣọ̀ún àná fọwọ́ sí, wọ́n sì náwó sí pé lè ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èyí tí wọ́n náwó sí yẹn náà tí Ṣọ̀ún àná tó fi jẹ tó faramọ́ lèmi náà faramọ́. Ó pọ̀ bẹ́ẹ̀ o tí mo lè máa sọ lọ, tó ṣe pé lórí ibi tí bàbá tàná gbẹ́sẹ̀ sí, lórí ibi tán gbẹ́sẹ̀ sí làwọn náà gbẹ́sẹ̀ sí. Kí wàá ní ìnà kí fi ṣorí tọ́bọ̀ ò ṣe. Bàbá kábíyèsí sọ pé àwọn ò gba ìmọ̀ràn yẹn tí mo mú wá. Mo ní mo nímọ̀ràn míì, wọ́n ní kí n mú wá. Ìmọ̀ràn míì tí mo tún ní òun ni wípé ẹ sọ fún àwọn tí inú ń bí náà fámìlì wa yìí pé kí wọ́n lọ sí kóòtù. Nígbà tí tàkọ́kọ́ wọlé ẹni kan lọ kóòtù, wọ́n sọ fáwọn pé ọba kì í sọ fún èèyàn pé kó lọ ilé ẹjọ́. Ọba máa dájọ́ ni, ọba máa ń parí ọ̀rọ̀, ọba máa ń ṣe kankan ni. Wọ́n wá ní kí n tó mú mẹ́wàá. Onímọ̀ràn kẹta tí mo tó lè mú wá ni pé ẹ máa wò wá ràn. Ìgbà tí tàkọ́kọ́ wọ́ọ̀kì, tí kẹ̀kẹ́ wọ́ọ̀kì, ẹ máa wò wá ràn. Wọ́n wá ní òkè, wọ́n lẹ́lẹ́kẹ̀ẹ́ta tí mo mú wá yẹn làwọn á ṣe. Báwọn máa wò wá, àwọn ò ní wí nǹkan kan. A sì kúrò ń bẹ̀, a lọ. Èmi àti wọn nìkan ni. Èmi àti kábíyèsí nìkan lọ̀rọ̀ tí mò ń sọ fún yín. Tó wọ́n láwọn máa wò wá, wọ́n sì wò wá. Ìwà mọ níjọ́ tí wọ́n fi pé wíwò yẹn ti tó fi di iṣu. Ìyẹn nìyẹn bẹ́ẹ̀. Ṣé rí ohun tó wá cause problem gangan ni pé mo wá ń gbọ́ nígboro, ẹ̀sìn mọ̀ pọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ tó bá ti ṣẹlẹ̀ báyìí ó dé social media ní ẹlẹ́ẹ̀kan náà. Mo wá ń gbọ́ káàkiri pé àwọn document tí mo present fún kábíyèsí yẹn, ẹnìkan lọ bá bàbá láàfin, ó sọ fún wọn pé òun lòun bá mi forge àwọn document yẹn. Mo ń gbọ́ bẹ́ẹ̀ nígbà àwọn ọ̀sán lójú mi tó ṣe àwọn owó tèmi ni. Mo ṣáṣe wá ń gbọ́ tí mo ń gbọ́, ó wá ti ń di tí ó nílá. Ó ti di pé àwọn èèyàn wọlé. Nígbà tá a wọlé tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ, wọ́n láwọn fẹ́ káwọn mọ̀ wọlé. Wọ́n láwọn fẹ́ kí ìyá ló àwọn tí wọ́n mọ̀ ló ti dá àṣà. Àwọn tí wọ́n mọ̀ yẹn ká jọ jókòó. Èyí tí wọ́n bá mi ṣe kí wọ́n mú wá. Wọ́n wá sọ ọ̀rọ̀ kan jọ náà. Wọ́n ní bàbá kábíyèsí, á dáa kẹ́ ẹ̀ tètè gbígbèsè yìí o láti pe ẹni yẹn wá o, torí pé kíní yìí ń bà mí lórúkọ jẹ́ o, ó ń bà mí lórúkọ jẹ́ o, mo sì mọ̀ tún mọ́ ẹ o, ẹjọ́ o, ó sọ bẹ́ẹ̀. Wọ́n á sọ fún ọ pé torí pé tẹ́ bá ti ẹni yẹn síta, tẹ́ bá ti síta, ẹ̀ láǹfààní àti mú àwa ọ̀daràn méjì, ìlú ò tiẹ̀ fi nísinmi. Mo lé mi ọ̀daràn ni mí, ẹ kàn ra mọ́ mi báyìí ni ẹ sì fà mí fagbófinró. Ẹni tó fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì yẹn gangan ọ̀daràn ló ń náà, ẹ mú un náà báyìí ẹ sì fà fún agbófinró. Oníkábíyèsí, ẹni yẹn tí ẹ bá ti síta, ẹni yẹn wọ́n á pè lọ́daràn,
ayé máa fẹ́ sọ pé ní tí ò ti ọ̀daràn síta náà wọ́n á pè lóko míì tí ọ̀dà torí bẹ́ẹ̀ kábíyèsí ẹ ràn wá lọ́wọ́ ẹ̀ tí ẹni yẹn síta ká fojú àṣebi hàn tó apò láàfin jọ náà kábíyèsí ní kí n má wọrí àwọn àṣìṣe lórí ẹ̀ bí mo ṣe délé ilé ẹ̀ kò dúró lára mi dáadáa mo tún ìyá lóde pé ó ní ẹ sọ fún kábíyèsí mo pe Prince Samuel Mọ́gàjí Bọ́láńtà mo pe àwọn náà pé báyìí o ẹ bá ń sọ fún kábíyèsí kí wọ́n ti ẹni yẹn síta mo pe Mọ́gàjí Aburúmọ̀kù pé ẹ sọ fún kábíyèsí o kí wọ́n ti ẹni yẹn síta mo pe bàbá baálẹ̀ Mọ́sífà àwọn àgbàlagbà ìlú ni mo ń dákọ fún yín ẹ bàbá kábíyèsí kí wọ́n ti ẹni yẹn síta torí tí wọ́n bá ti síta tó bá di pé ẹ̀mí mi ò lè gbé mọ́ tí wọ́n ti síta táriwó dẹ̀ ń lọ social media ní gbogbo ìgbà pé fake document ni ó wà lọ́wọ́ mi ní dúró dijọ́ tí security report máa sọ ní ọ́fíìsì wa pé àbí táwọn èèyàn competition sí ọ́fíìsì wa pé ẹni tó ṣiṣẹ́ pẹ̀lú yín rí yìí o ọ̀daràn ni tó bá rí bẹ́ẹ̀ nǹkan burúkú ni o wà mo wí tí mi ò gbọ́ nǹkan kan lórí ẹ̀ ni mo fi sọ ọ́ síta. Now ohun tí mo rí pé ó kọ̀ sí àìgbọ́ra ẹni yé mọ́ láàrin èmi àti kábíyèsí nìyẹn mo sì tún fàsìkò yìí ọ̀rọ̀ bàbá wa kábíyèsí ẹni tí ó lóun bá mi forge document nìyẹn kí wọ́n tì í síta tẹ́nìyàn bá jáde lénìí tó sọ pé òun lòun bá mi forge document tó wà lọ́wọ́ mi any of my document any ni mo sọ o mi sọ pé kan o torí pé mo gbọ́ èmi àti bàbá kábíyèsí sọ bẹ́ẹ̀ fún mi mo gbọ́ ni pé bàbá kábíyèsí sọ pé kì í ṣe àwọn academic document mi ni wọ́n ń sọ pé àwọn program broker ọ̀kan nínú àwọn tí mo fi hàn wọ́n níbi tí wọ́n kọ biography mi sí pé nígbà tí mò ń wé láwà ní ìmọ̀ọ́mù àdíàmù ní Abẹ́òkúta àgbégbà tí mò ń wé láwà ní ìmọ̀ọ́mù Òpóró Aké àti Ṣéhùl Islam ilẹ̀ Òpóró lábẹ́òkúta tí wọ́n kọ sí wọ́n ní mò ń gbọ́ pé wọ́n sọ pé mi ò mọ̀ torí àwọn kábíyèsí sọ bẹ́ẹ̀ fi mi pé wọ́n ní àwọn nǹkan wọ̀nyẹn làwọn yẹn nìyẹn sọ pé àwọn bá mi forge ok wọ́n ní ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ní mi ìwé láwà ní àdíàmù ní Abẹ́òkúta nìyẹn àbí mi ìwé láwà ní ìmọ̀ọ́mù Òpóró Aké àti Ṣéhùl Islam ilẹ̀ Òpóró lábẹ́òkúta nìyẹn àwọn tí wọ́n wé fún mi ń bẹ láyé prógráàmù ọjọ́ náà ẹni tó bá lòun forge ẹ̀ tó bá jẹ́ yẹn náà ni tó bá lè proof ẹ̀ criminal náà ni mi torí ẹ̀ mo bẹ̀ wá kábíyèsí mo tó ń fàsìkò yìí rọ̀ wọ́n ẹni tó wá bá wọn yẹn tó sọ pé document any of my document òun lòun forge ẹ̀ kí bàbá kábíyèsí ti ẹni yẹn síta àmọ́ now ìyẹn nìyẹn ṣe é rí ọ̀rọ̀ dídi ìmáàmù mi l'Ógbómọ̀ṣọ́ torí pé ọ̀rọ̀ kan wáyé lórí ẹ̀ pé ìmáàmù sọ pé kì í ṣe ọba ni ó fi òun jẹ ìmáàmù ẹ jẹ́ ń sọ bí mo ṣe sọ kí n sì sọ bó ṣe rí jíjẹ ìmáàmù mi àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ni wọ́n yàn mí ní ìmáàmù torí pé mo emerge níbi screening ni ìgbà tí wọ́n yàn mí tán torí pé screening tá a ṣe gbangba láti ṣe gẹ́gẹ́ Mọ́gàjí sọ lẹ́ẹ̀kan àwọn kọ́ ṣe kan nínú family ọ̀rọ̀ ìtàn náà lápá fúnra wa nínú ẹbí ńgbà tá a gbọ́ra wáyé tán ni wọ́n tó screen wa within the family sọ ẹni tó bá sọ pé kì í ṣọmọlé ayé lára ó kàn ń wí tó wù mí torí pé in the first place tí mi ìbá kẹ́ ń ṣọmọlé ayé lára báwo ni wọ́n ṣe máa rán ni sí mi pé kí n wálé ṣé wọ́n he mí ń títì ni ṣé mò ń lọ street ni wọ́n kàn sọ pé máa bọ̀ ọ̀rọ̀ bó ti yé ìtàn tó bá wù kálukú ló lè pa torí pé ẹni fẹ́ tún nǹkan ṣe àtẹni tó fẹ́ bà nǹkan jẹ́ kinní kan náà ni ó sọ now Abẹ́òkúta ni mo wà tí mo ti ń ṣiṣẹ́
Ọlọ́run sì ṣàánú mi gan wallahi alazim lọ́jọ́ orí mi wallahi Ọlọ́run ṣàánú mi torí pé Ọlọ́run nìkan ló ní nǹkan tán o ṣùgbọ́n mi rò pé kinní kan bẹ téèyàn lè sọ pé òun ń fẹ́ láyé níwọ̀nba tí ó tẹ́ mi lọ́rùn tọ́lọ́run ṣe fún mi o mi rò pé kinní kan wà tí mi tí ì ní nígbà tí mo wà lábẹ́kúta alhamdulilayi rabbil alamin kò sí ní téèyàn fẹ́ jẹ́ tó bá ti kí tán ohun tó lágbára jù tó lè jẹ náà ni kó jẹ́ ìmáàmù ó ti jẹ́ ìmáàmù lábẹ́kúta ìmáàmù òlu ni mí lábẹ́kúta Ọlọ́run kan fi ṣe sàárà fún mi ni torí pé kì í ṣe pé mo mẹ́rí ìtì ẹ̀ gẹ́gẹ́ bíi pé mi ìtì ẹ̀ yìí sọmọ Abẹ́òkúta and that was the first thing tí mo sọ fún bàbá ìmáàmù Ẹ̀gbá tèmi ti ń bẹ láyé wọ́n wà lórí láti bí Ẹ̀gbáǹgbà náà nígbà tí wọ́n rán ni sí mi ní Ìpòró pé kí n wá mo sì dé wọ́n ní afẹ́ fi oyè méjì kan dá ẹ lọ́lá a fẹ́ fún ẹ ní ìmáàmù Ìpòró Aké a sì fẹ́ fún ẹ ní Sheikhul Islam gbogbo ilẹ̀ Ìpòró wọ́n ní bàbá mi kì í ṣe ọmọ Abẹ́òkúta bàbá ìmáàmù Ẹ̀gbá ń bẹ láyé bí wọ́n ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí nǹkan méjèèjì ńlá látẹ̀ dákọ̀ ẹ̀ àwọn ọmọ ìlú ni wọ́n máa ń ní bàbá sì sọ́njọ́ náà pé ṣáà sọ pé àmọ́ ni àmọ́ àfi dá ẹ lọ́lá ni bàbá ìmáàmù Ẹ̀gbá ń bẹ láyé wọ́n wà lórí láti bí níta kọ́kọ́ àwọn ìmáàmù Ẹ̀gbá níta kejì láti mo fi jẹ ìmáàmù Àdíàm ìyẹn náà dá wàhálà alẹ̀ tí mo fẹ́ jẹ ìmáàmù Àdíàm ń gbà yẹn àwọn tí wọ́n jọ mọ bíbí Ẹ̀gbá sọ pé rárá o ẹ gbọ́dọ̀ gbé oyè wa fún ará àta bàbá ìmáàmù Ẹ̀gbá tèmi wà lórí láti bí ń gbà yẹn bàbá wọ Ọ̀rúnṣolú ni ìmáàmù Ẹ̀gbá ń gbà náà bàbá wa ìmáàmù Ẹ̀gbá tèmi ni wọ́n lọ sọ fún bàbá Ọ̀rúnṣolú pé rárá o ẹ fi ilẹ̀ o káwọn bá béèrè pọ̀ ọmọ ọbúlé sọ pé ọmọ bá ń gbọ́dá wà tó mo sì wé láwà nìyẹn kí bàbá ìmáàmù Ẹ̀gbá tèmi nígbà tí wọ́n di ìmáàmù Ẹ̀gbá kan tó wá fún mi ní ìmáàmù Ìpòró Aké àti Sheikhul Islam mo sọ bẹ́ẹ̀ fún wọn pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí now tó bá ṣe yí pé ká kọ́mọ ń kéwú mọ̀ ń kọ́mọ ń kéwú mo ní ilé kéwú tí ì ṣe ilé kéwú abẹ́ẹ́lé classrooms tọ́lọ́run kọ́ fún mi tá a kàn ń pàànù mọ́sálásí tọ́lọ́run kọ́ fún mi fún ara mi tí mi ìgbà donation kọ́ mọ́sálásí rí láyé tẹ́ ẹ bá débẹ̀ ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mi ì sì gba donation rí láyé fi kọ́ ó wà lábẹ́kúta ń bẹ̀ Ọlọ́run ti kọ́lé fún mi kí n tó kúrò lábẹ́kúta mò ń lo mọ́tò àwọn ìyàwó mi méjèèjì ń lò so kì í ṣe pé bóyá nítorí pé kò rí kinní kan rí àbí nǹkan mo sì níṣẹ́ tó dáa lọ́wọ́ mo ń ṣiṣẹ́ pẹ̀lú civil defence nígbà náà lọ́hùn deputy superintendent of corps ni mí ní civil defence ẹni bá ti dé ránkì yẹn ó lè di DP ọlọ́pàá ká ní mo sì wá ń bẹ̀ ń sin ni àwọn colleagues mi tá a jọ wá ń bẹ̀ ń gbà yẹn àwọn tí wọ́n ti di chief superintendent wà ẹlòmíì tó ti di assistant commandant wà nísìnyí so torí ẹ̀ kìí ṣe pé bóyá kíní kan ni mò ń wá tá a fi sọ pé bóyá torí pé kò rí kíní kan ní àbí nǹkan kan wọ́n rán mi sí mi ni mo sì wá mo sì dé a dẹ̀ contest nínú ilé apàtàn fúnra wa ọ̀rọ̀ yẹra wa wọ́n screen mi nínú ilé àwọn tí wọ́n jọ screen wa nínú ilé wọ́n rò pé bóyá wọ́n ṣèrú fáwọn ní Muslim community ni wọ́n fi set up independent panel inú mọ́ṣáláṣí wa iná ti ṣe èmi ò ṣerú interview yẹn rí láyé tí wọ́n máa ṣe interview fún yàn ní gbangba bá a ṣe jókòó ní gbogbo ayé pé ń jọ́nà wọ́n sì ń gbé wa ní ìbéèrè a sì ń dáhùn èmi ẹni tí wọ́n fi ṣe ìmámù àfin àfa Habib àti àfa Miftahudeen àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sì pè ń jọ́nà nìyẹn screen yẹn ni mo ti emerge gẹ́gẹ́ bí imam ni mo fi sọ pé mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ló yàn mí ní imam lẹ́yìn tí ó tẹ́ wọn lọ́rùn tán ni wọ́n mú mi lọ wájú kábíyèsí so ìyẹn nìyẹn bẹ́ẹ̀ ṣe rí èyí tí wọ́n wá ń sọ pé bóyá mò ń sọ̀rọ̀ àbùkù sọ́ba nǹkan kan mi ìfẹ́ rántí àwọn kìnìyàn mọ́ àbá wà kìnnì. Ojúmọ̀ wọ̀nyí ẹlẹ́bọ̀. Ok. Ẹ̀yin òṣèré bíìgì tí ó. Ok. Ok.
Setting of life. Okay, now ẹ jẹ́ kí n now ó ti yé mi now útúbà Jímọ̀ mi gbogbo ẹ̀ ló wà online gbogbo ẹ̀ pátá Jímọ̀ tí mo kí kọjá yìí òun ló di 151 útúbà tí mo ti ṣe gbogbo ẹ̀ wà lórí YouTube ó wà lórí Facebook ó dẹ̀ wà ní Telegram ó wà ní a lè ráwọn links yẹn míì ní Instagram ó wà ní a lè ráwọn míì ní Twitter so ibi tí wọ́n bá ti rí ń bẹ̀ pé mo búyàn kan mo jáde èmi ò bú ẹnì kankan mo ṣe útúbà mi ní mo ṣe wáàsí mi ní gbogbo wáàsí mi tí mo dẹ̀ ṣe pátá wọ́n ń kó léètì yẹn lọ́wọ́ ká lè mọ iye ẹ̀ mi tí mọ iye ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà pátá kò sí wáàsí mi kan tí mo ṣe láti ìgbà tí mo ti di imam tí ò sí ní YouTube tí ò sí ní Facebook èyí tó bá yé èébú ń bẹ̀ ọmọ jáde àìfi útúbà gbúyàn à ń ṣe wáàsí mi ìyẹn nìyẹn bẹ́ẹ̀ ọmọ ìgbọ́ ẹnì kankan pẹ̀lú útúbà mi. Now League of Mormon Alpha èèyàn ni mo pe League of Mormon Alpha ní ẹlẹ́bọ ó kàn ara ọ̀rọ̀ yẹn ni ó yóò wò pé kò sí tóun lè sọ tóun lè fi wín ní àti yín torí pé ó mọ̀ pé ẹ̀yin League of Mormon Alpha lẹ́wà lẹ́jọ́ kò ló fi sọ pé wọ́n pè yín lẹ́lẹ́bọ kí ló lè bá a bí lójú níbẹ̀ ẹ̀yin ẹ̀kan bí léèrè ni pé ó mú fídíò kílípù ẹ̀ wá ibi tí mo ti sọ pé League of Mormon Alpha ó ẹlẹ́bọ nìyí tẹ́mi yẹn ò bá ti rí nǹkan yẹn present ẹ gbà pé tẹ́ ẹ bá fẹ́ tó láyìn àwọn onírọ́ ẹ fi ṣe nà kí ìbò wọn. Lẹ́yìn náà ó ní ẹ̀yìn èmi lèmi ò bá League of Mormon Alpha ṣe yes tó bá jóbìnrin ló sọ nà kí ìbà onírọ́ lòun náà gbọ́dọ̀ jẹ́ tó bá jọkùnrin ni ó gbọ́dọ̀ jẹ́ nà kí ìbò làám fáwọn onírọ́. Ìdí ni pé èmi tí ń ṣe League of Mormon Alpha kí n tó di ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ lábẹ́ bàbá wa ìmáàmù Ẹ̀gbá ni mo ti ń ṣe League of Mormon Alpha táàjọ ń jókòó pàdé ní kọbítí táàjọ ń lọ káàkiri táà tẹ̀lé wọn lọ bí tẹ̀lé wọn lọ́hùn káàkiri so lẹ́yìn àwa wá ní èmi lèmi ò ṣe League of Mormon Alpha ó kàn ń sọ tó wù mí torí pé líìgì ló tọ́ èmi líìgì àwọn ni wọ́n tọ́ mi àwọn nọ́ọ̀sì ni agbà fún tá a sì ń tẹ̀lé òtí àwọn wá lémi ní mi ò ṣe League of Mormon Alpha ó ń tan rẹ̀ ni so now ibi tí ìṣù wà lélẹ̀ lórí League of Mormon Alpha nígbà tí mo dé wọ́n wá dọ̀ mí pé League of Mormon Alpha ok mo sì a sì gbára wa ní tọwọ́ tẹsẹ̀ ní tí mo wá observe tí mo sì pè wọ́n lákìísí ẹ̀ tó dá wàhálà alẹ̀ òun ni wípé League of Mormon Alpha tèmi gbọ́yé ẹni tó bá jẹ́ ìmáàmù ìlú lórí wọn automatically àgbọ́yé tèmi nìyẹn. Ìmáàmù Ìbàdàn ni olórí League of Mormon gbogbo ilẹ̀ Ìbàdàn, ìmáàmù Ọ̀yọ́ lólórí tọ̀yọ́, ìmáàmù Èkìtì lólórí tèkìtì, ṣùgbọ́n wọ́n sọ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọmọ ẹgbẹ́ ni. Ẹ̀rí ẹ̀ wà dáadáa o, wọ́n kọ lẹ́tà sí mi tí wọ́n state ẹ̀ bẹ́ẹ̀ o. Ó wà o, wọ́n kọ sí mi tí wọ́n state ẹ̀ bẹ́ẹ̀. Mo wá sọ fún wọn pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò lè jẹ́ ọmọ ẹgbẹ́, ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni alága ló gbọ́dọ̀ jẹ́ chairman. Wọ́n wá tún wá padà wá bá mi. Wọ́n ní bóyá mi gbọ́ àwọn yìí pé ká máa operate British system. Mo ní ìtumọ̀ ẹ̀ ní wípé kémi jẹ́ king, kẹ́ni tẹ́yìn bá yàn ó jẹ́ prime minister. Wọ́n ní bẹ́ẹ̀ ni ìtumọ̀ ẹ̀ ní pé mi ni ceremonial head. Bóyá rò pé mi ní gbọ́túmọ̀ kíní yẹn yé, wọ́n wá ló dáa ní táwọn ń sọ ni wípé kémi jẹ́ president, kẹ́ni táwọn bá yàn jẹ́ chairman. Mo ní nomenclature ní méjèèjì, president, chairman, olórí làwọn méjèèjì.
ta ló lórí nínú àwọn méjèèjì. Pẹ̀lú tẹ́ bá wá ní kí n máa jẹ́ president l'Ógbómọ̀ṣọ́, mo fẹ́ kọlu líìgì gangan nìyẹn. Torí pé League of Mama and Alpha ilẹ̀ Yorùbá Edo and Delta president ẹyọ kan náà la ní president general. Tẹ́ bá wá ń pè mí náà ní president kádébì kan ní ìsìnká wá ní akí president League of Mama and Alpha Ògbómọ̀ṣọ́ tí president general dẹ̀ wà ńlẹ̀ ẹ fẹ́ gbé mi kọlu àwọn àgbàlagbà ní ẹ mi ṣe president. Torí ẹ̀ àìwá gbà ipe kí mọ́ọ̀mù jẹ́ olórí àfi kí mọ́ọ̀mù wà lábẹ́ wọn nítorí wà lábẹ́ ni. Now nígbà tó yá lọ́rọ̀ yẹn wá ń lọ wọ́n lọ rẹ́gísítà wọ́n ṣe CAC wọ́n dẹ̀ wá bá mi àjókòó pàdé kan ni wọ́n sọ mẹ́ pé yes nísìn àwọn ti ní CAC o nǹkan ó sì kí wọ́n kú oríire pé àṣeyọrí ńlá ni wípé ẹni CAC League of Mama and Alpha Ògbómọ̀ṣọ́ àṣeyọrí ńlá ni. Mo ní ṣùgbọ́n àbùkù lẹ fi kan Ògbómọ̀ṣọ́ ẹ sì fi kanra yín. Wọ́n ní kí ni túmọ̀ èèyàn ṣe wá yọ rẹ̀ kúrò ní abẹ́ ẹgbẹ́ àgbà ó wá lóun dátò òun lẹ̀ òun ní CAC. League of Mama and Alpha lẹ̀ Yorùbá CAC tí wọn ló pàtàkì èyí tẹ́yìn ṣe yìí ó sọ wá dẹni ẹ̀yìn ni kò sọ wá dẹni iwájú ilẹ̀ Yorùbá. Ó sọ wá dẹni iwájú. Mo ní bẹ́ẹ̀ nígbà tẹ́ ti wá ní CAC ní ìsìn ara tí mo sọ tó dá wàhálà náà ni o mo lé mi ní recognize CAC yìí yẹn o àfi táwọn bàbá tí wọ́n bá sọ pé àwọn fọwọ́ sí. Èmi ò ní recognize CAC yìí màá recognize yín gẹ́gẹ́ bí ààyè tí kálukú yín wà l'Ógbómọ̀ṣọ́ pé akíbàbá wa ìmáàmù Àjẹ́ akíbàbá wa ìmáàmù Mọ́rọ̀ǹkùnbí akíbàbá wa ìmáàmù ṣùgbọ́n lè ní recognize gẹ́gẹ́ bí League of Mama and Alpha torí pé ẹ̀yin ti yọra yín kúrò lábẹ́ àwọn bàbá tèmi represent wọn l'Ógbómọ̀ṣọ́ mi ní recognize CAC yín. Now the only recognition tí mo lè fún yín ò ní ju bí mo ṣe ń recognize àwọn Ansarudeen lọ. Ansarudeen Nurudeen gbogbo àwọn dénìdénì irú recognition wọn ni màá fẹ́yìn náà torí fáwọn náà ní CAC bíi ti ẹ ti sọ̀rọ̀ ayédègbé alásàlátù ẹ̀yìn ṣẹ́gbé aláàfáà mọ́. Now báwo lẹ sọ bẹ́ẹ̀ fún òmùjàdá ní àbára wa jà à ń pàdé lóde à ń kíra wa à ń ṣe síra wa di olè tèmi pé nígbà tó ti láwọn ní CAC ẹ̀ máa lọ sí wọ́n tó béèrè kan lọ́wọ́ mo ní CAC tẹ́yìn ilẹ̀ ní yẹn ṣe fáktọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ sínú constitution yín nígbà tẹ́ ń rẹ́gísítà ẹ̀ tẹ́ ẹ bá factor in as who kí ni position ìmáàmù Ògbómọ̀ṣọ́ nínú constitution yín tẹ́ ẹ fi rẹ́gísítà CAC so wọn ọ̀dẹ̀ factor mi sínú ẹ̀ so kí wá ní kí n máa ṣe ń bẹ̀ so kì í ṣe pé mi ì bá wọn ṣe as individual mo ń bá wọn ṣe as individual ṣùgbọ́n mi ì bá wọn ṣe gẹ́gẹ́ bí líìgì tó dá ní registration lọ́tọ̀ tó lòdì sí èyí tí League of Mama and Alpha lẹ̀ Yorùbá tó gbé kalẹ̀ so àárín yẹn nìyẹn then bí èmi kan threatening mi mọ̀ kankan pa ẹ̀ bóyá kan bá dárúkọ bí èmi yẹn gangan pé lágbájá báyìí ó kọ ẹ̀ ní o ó ń threatening ni mi mọ̀ kankan pa ẹ̀. ṣé mo ti. gunpowder. now mo sọ nǹkan kan lẹ́ǹkan mo ní kò wá sí kan àbọ̀rọ̀ kan tí mo sọ tí ò sí online àná mo lọ wí láwàní fún ìmáàmù kan ní Ògbómọ̀ṣọ́ ń bì ní Sapa ìmáàmù gbogbo rẹ̀ ṣá mo lọ wí láwàní fún lánàá níbẹ̀ mo wá ń bẹ gbogbo àwọn èèyàn látòrí kábíyèsí ni mo ti bẹ̀rẹ̀ pé bàbá wa kábíyèsí ẹjọ́ ẹ má bínú ẹjọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ ẹ dáríjì wa ọmọ náà ni wá pé bàbá bá ṣe ọmọ bá ṣe bàbá ọmọ náà ni ó bẹ̀bẹ̀ bàbá kábíyèsí ẹjọ́ lẹ́yìn tí mo bẹ̀ wọ́n mo nítorí pé Ògbómọ̀ṣọ́ lásìkò yìí ó wà lórí gunpowder any little strike ó lè dá wàhálà alẹ́ bàbá ẹjọ́ ọ̀rọ̀ tó débẹ̀ nìyẹn kì í ṣe pé mo sọ pé wàhálà dé nǹkan gẹ́gẹ́ báwọn ṣe ń present ẹ̀ ó dẹ̀ wà lórí social media ẹ láǹfààní kẹrin lẹ́yìn tí mo sọ yẹn tán
mo bẹ̀rẹ̀ sí dákọ àwọn èèyàn ńlá l'Ógbómọ̀ṣọ́, gbogbo àwọn olóyè, àwọn nǹkan tí mo bẹ kálukú. Ó dà débi Pàkó yìí mo dákọ àwọn náà ní Alhaji Suraju Alimi Pàkó yẹ ilé mọ́ bínú ẹjọ́. Ó dà mo dárúkọ Alhaji Taofik Zubairu Muhammadu Zubairu Lọ́balẹ́ka, mo dákọ àwọn náà lẹ́yìn náà ẹjọ́. Lẹ́yìn tí mo bẹ ẹ̀bẹ̀ tán mo wá ló dá gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹ̀ǹde kálukú sì dìde lórí ìdúró tẹ́ ẹ wà ẹ̀bẹ̀ bàbá kábíyèsí gbogbo ẹ̀ wà ńlá gbogbo wọn sì ní bàbá kábíyèsí ẹ̀ mọ́ bínú. Lẹ́yìn tá a sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tán a sì kọrin tá a fi máa ń kí ọba láàfin pé yẹ ní yẹyẹ lé ayé ọba kalẹ̀ ìrọ̀ ní ràdàbà àrọ̀ ọba lọ́run aṣọ lẹ́kẹ̀lẹ́kẹ̀ ìdọ̀tí ọwọ́ ọ̀la ọba àtòkè. Mo bẹ kábíyèsí lánàá ni wọ́n kàn tó mọ̀ yí ọ̀rọ̀ yẹn síbi táwọn fẹ́ lù sí ni. So torí bẹ́ẹ̀ àwọn àlàyé díẹ̀ níwọ̀nba tí mo lè ṣe ni bóyá tẹ́ ẹ bá tó béèrè mi bóyá màá rí sí tí mo lè mú wá lẹ́ẹ̀kan sí wo kí gbogbo ẹ̀yin àgbàlagbà Ọlọ́run bá mi san ilé san dáadáa. Mo kàn fẹ́ sọ ni pé ṣe rí bẹ́ẹ̀ ṣe rí taari ìwọ̀nba pé kì í ṣe pa ní information pẹ̀ ń bọ̀ ni tó bá ṣe pé mo mọ̀ pẹ̀ ń bọ̀ ni bá rí àtẹ̀lé lóbi inú mọ́sálásí ńlá là bá lò àwọn tí wọ́n bá wá pàdé yìí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Lovers all over the world, a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò láti ṣẹ̀bẹ̀rẹ̀. Tẹ́ bá farabalẹ̀ wò ẹ jẹ́ ká mọ opinion tiyín, especially ẹ̀yin tí ẹ bá jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ bá wo fídíò wa yìí, ẹ jẹ́ ká mọ òtítọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ because kábíyèsí sọ̀rọ̀ nínú fídíò tí a ti post sẹ́yìn lórí channel wa. Tí ẹ bá wo gbogbo àwọn fídíò sí wa ẹ máa bá ń bẹ̀. So and then ọ̀rọ̀ ti imam iná ni àwọn náà tún sọ yìí, nǹkan tí wọ́n mọ̀ nípa gbogbo bí ọ̀rọ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀ iná ni àwọn náà ni wọ́n explain fún wa yìí tí a ti post fún yín 33. So ẹ comment, ẹ jẹ́ ká mọ opinion tiyín, dẹ̀ bá wa likes, ẹ bá wa share fídíò sí yìí. So we love you all. Thanks for watching.